second film yìí ẹ dẹ̀ rí bó ṣe ń pariwo pé fíìmù yẹn ò lọ ipa àwọn náwó sí fíìmù yẹn ṣé ń gbọ́ mi ṣá gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tó bá ní kẹ́ choose ọ̀rẹ́ yín ọ̀rẹ́ tó wúlò fún yín lẹ máa choose ẹ má ṣì mí gbọ́ mo sọ pé Tóyìn ò wúlò fún Ìyábọ̀ o ó ti lo Tóyìn tán àsìkò Tóyìn ti lọ ẹ gbọ́ mi ṣá Ìyábọ̀ ló ní Fúnkẹ́ ló nídìí lọ́wọ́lọ́wọ́ ó fẹ́ dé bílíọ̀nù. ẹ̀yin tèmi ó ti di woro sí woro bí Bukky Jesse bí ó ṣe jáde ó jáde tán ni lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àti pé ó apologize sí Lizzy Anjorin pẹ̀lú Tóyìn Abraham ó tú gbogbo rẹ̀ ó break rẹ̀ down lẹ́yọ ẹyọ ọ̀rọ̀ náà ti lọ lọ́tún lósì lórí ayélujára kí ó tó di pé arábìnrin yìí wá dá sí ó ti dá sí ọ̀rọ̀ náà báyìí ẹ jẹ́ ká gbọ́ látẹnu rẹ̀. ó ti ń gbé fíìmù lọ sí sinimá fíìmù ẹ̀ ò tà ó dẹ̀ rí i pé Fúnkẹ́ lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ Tóyìn máa lé ní kò lè bá kò ń ṣèpè Tóyìn rí lì ń bá Fúnkẹ́ fi gbàgbàgbà ìtorí ẹ̀ mo ṣe sọ fún yín pé orogún òwò ni wọ́n kàn wá fún wa lẹ́ excuse ń ta ni ẹ gbọ́ mi ṣá Tóyìn fẹ́ match Fúnkẹ́'s energy but it is impossible because èèyàn kan lọ́lọ́run máa ń gbógo fún Ọlọ́run ti gbé fún Fúnkẹ́ ẹ jẹ́ ká gbà fún ẹ gbọ́ mi ṣá now my Facebook is there nothing happened okay maybe you are the one that refresh your phone ẹ gbọ́ mi ṣá now Sherry Ìyábọ̀ ṣe ṣá lè blame Ìyábọ̀ yes and no èmi ò lè ṣe I don't love people because of what I want to gain. I don't. Ẹ̀rí pò torí ẹ̀ mo ṣe máa ń kó everybody mọ́ra. Ṣé ń gbọ́? Now, Ìyábọ̀ ti lo Tóyìn tán. Ṣé ń gbọ́ mi? Because àwọn kan sọ pé update tí Ìyábọ̀ ṣe yẹn kò necessary. But nǹkan tí mo rí ni pọ́n sọ pé àwọn followers Tóyìn bí àwọn followers Tóyìn wọ́n náà ti ń attack Ìyábọ̀ wọ́n ti ń gbé Ìyábọ̀ ṣe pé wọ́n nítorí ẹ̀ ní Ìyábọ̀ ṣe jáde ṣé ń gbọ́ mi now ẹ wá jẹ́ kí n sọ nǹkan kan fún yín láàárọ̀ yìí ẹ wo gbogbo àwọn tí Ìyábọ̀ ti bá ṣe mi ìmọ̀ Ìyábọ̀ o mo kàn máa ń rí lórí social media ni but ìgbà tí Mohbad yẹn mo kọ́kọ́ like energy ẹ̀ ṣé ń gbọ́ mi mo kọ́kọ́ like energy ẹ̀ until ìgbà tó manipulate everything ṣé ń gbọ́ mi now ṣé rí irú àwọn èèyàn bí Ìyábọ̀ yẹn wà we call them friends for benefit many of you lè máa ń ṣe ìtorí pàṣírí yóò tú síta ni táwọn èèyàn bá rí nǹkan tó máa gain lára ẹ̀ they tell you to f off